òótọ́ ọ̀rọ̀ tó máa fẹ́ dàbí pé ó máa fẹ́ rí bákan bákan lójú gbogbo àwọn èèyàn gbogbo ọ̀rọ̀ kọ́ la kí máa ń sọ kó má yà yín lẹ́nu lára àwọn tó ń bá kọ́wọ́ rìn lè máa wò pé àṣé òun nìkan ni kó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó fi ọ̀rọ̀ jàpá kó fi ṣàríkọ́gbọ́n pé àwọn kì í yọ tán nínú oko ẹ̀ kò sí bí ìgbésẹ̀ lè tóbi tó kò lè yọ jáde tán nínú oko ẹ̀ èmi kó ṣe ọ̀rọ̀ kù sínú. òwe hàn bàbá wa ni wọ́n ní ìjímèrè sọ́gígùn kó o mọ̀ bá àgùngi aládìí mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ wa etí náà ò ní di o ó ń rere etí gbogbo wa ò mọ̀ gbọ́. ọ̀rọ̀ yìí ó jọ gàté kò jọ gàté ó máa ń fẹsẹ̀ méjèèjì ti rò nípa ọ̀rọ̀ Sunday Igboho àti Aláàfin Ọ̀yọ́ àwọn Yorùbá ìṣọ̀kan wọ́n ti dá sí ọ̀rọ̀ yìí o àwọn àgbà lálẹ̀ Yorùbá kí ni wọ́n sọ nípa ọ̀rọ̀ ọba Láàfin yẹn Láàfin Ọ̀yọ́ ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ bí fọ́nrán yìí ṣe lọ àti nípa Sunday Igboho gangan fún rẹ̀ àti pé kí ló wà láàrin Aláàfin Ọ̀yọ́ àti Sunday Igboho ẹ wo gbogbo ẹ̀ náà lẹ́gbọ́ gbogbo ẹ̀ náà wọ́n ti yànnàná sínú fọ́nrán yìí tí mo fẹ́ kí ẹ̀yin èèyàn wá kẹ́yìn náà kẹ́ láǹfààní kẹ́ wá gbọ́ ẹ wo fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà ẹ subscribe sórí ètò wa kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá lórí ètò wa ẹ má jẹun gbà ẹ́ lákòókò ẹ wá lọ gbọ́ bí fọ́nrán yìí ṣe lọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà rèé. most especially Yorùbá nation bàbá wọ̀ ní ìrìṣà ò ní bọ́ síta kó fọwọ́ lu àyà pé no mo gbé Yorùbá nation sórí gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá máa gbé gẹ́gẹ́ bí bàbá kì í ṣe ìgbésẹ̀ tí gbogbo èèyàn máa mọ̀ ń pẹ́ ìmọ̀ràn ni o kò fàjà o màá fẹ́ káwọn tó súnmọ́ àwọn tó máa gbọ́ ètò yìí kán bá mi táàgì ẹ̀ kán táàgì àwọn tó súnmọ́ tó ní òótọ́ ni o tó ní òye láti lè gbà nímọ̀ràn pé no ìgbésẹ̀ báyìí tá a bá máa ṣe báyìí torí ẹ̀ náà gbogbo àwọn tó bá gbọ́ ètò yìí kán pín títí tó máa fi dọ́dọ̀ bàbá Bánjí Akíntóyè tó máa fi dé ọ̀dọ̀ Kóìkí fúnra rẹ̀ tó máa fi dọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀. kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi pé a kú dédé àsìkò yìí ìgbà tí ọwọ́jà ètò yìí bá ń dé ibi tá a gbé wá pé àkójọ mẹ́ta o mo dẹ̀ kí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá gbogbo àwọn ọba aládé ilẹ̀ Yorùbá pátápátá pé àrò wọn arẹrù pẹ́ o ilẹ̀ Yorùbá ò ní dàrú lágbára Ọlọ́run mo kí ẹ̀yin olótù pé ẹ káàbọ̀ sí Àgbàlá Ààfin Ìṣọ̀kan Yorùbá orúkọ mi ò yí padà ọmọọba Lateef Adékúnlé ẹ̀yìn ti yàgùdù kúrò mẹ́ Abdulateef Adékúnlé Adégoroyè Òyí tí wọ́n jẹ́ ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá ẹ má wọrí abudu yẹn ò lè kó mi. olùpẹ̀ ti yàgùdù kí tó bá yọ ni yọ àbí. Ifá oyè ṣọ̀gbogbo. bàbá a rí i pé ní ẹlẹ́jọ́ mẹ́ta nǹkan la ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nǹkan tó sì dùn mọ́ torí tẹlẹ́mù náà nínú ni gbogbo ojúlówó ọmọ Yorùbá náà ni wọ́n tó ṣẹlẹ̀ ń dùn mọ́ nú inú wa dùn ara wa yá. ọmọ Yorùbá kan tó ń jà fún ìjàngbara àti ìdásílẹ̀ ilẹ̀ Oòduà ìyẹn olóyè Sunday Adéyẹmọ gbogbo ayé mọ̀ sí Sunday Igboho Osha wọ́n ṣàbẹ̀wò sí bàbá wa onírìṣà ọba ẹni ìtàn Ògúnwùsì Babátúndé a sì rí pé kábíyèsí gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ àti gbogbo àwọn ikọ̀ wọn tí wọ́n jọ wá inú kábíyèsí dùn inú Sunday Igboho dùn inú gbogbo àwọn baládé tó wà lórí ìjókòó lọ́jọ́ náà dùn inú ọmọ Yorùbá dùn gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ Ìṣọ̀kan Yorùbá ní tó ṣẹlẹ̀ ojú wo lẹ fi wò ìyàwó ló kọ sẹ́yìn. olótú kò ṣẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ jẹ́ ní tó yẹ kó jọ wá lójú mo rò pé l'Àgbàlá Ààfin Ìṣọ̀kan Yorùbá ń bì láti jókòó tá a ṣètò gbogbo ètò tá à ń wí yóò tí ì ju oṣù kan lọ àbí kó lé díẹ̀ lóṣù kan tí a dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan tá a dẹ̀ ní kọ́rọ̀ náà kó délé kó dóko fún àwọn àtúnṣe tó yẹ kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tún ṣe tí a dẹ̀ fi gbogbo ẹnu sọ wípé ó kan dandan
irú bó ṣe wálé yẹn kó dé ọ̀dọ̀ bàbá wọ onírìṣà tí ẹ bá gbàgbé. bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀. mo dẹ̀ sọ fún yín pé àwọn kan pè mí láti ìlú ọba bẹ́ẹ̀ rèé nínú àwọn tí wọ́n comment sórí ètò náà nígbà náà lọ́hùn tẹ́ bá rántí dáadáa èèyàn mẹ́ta fi ojú hàn dáadáa tó ṣojú ṣára tẹ́ni àkọ́kọ́ tó jẹ́ ààrẹ almaruf tí àwọn kan náà tó jẹ́ ọmọ Ọ̀yọ́ tí wọ́n ò ju bí méjì lọ tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń gbé òṣùbà ọ̀káre fún wa fún ètò náà nígbà náà mo fẹ́ lè sọ pé èmi àti yín mọ̀ wípé wọ́n pọ̀ kọjá ntí àwa gan nérò. mo dẹ̀ sọ fún pé bàbá wa kan pè mí láti ìlú Japan wọ́n sọ wípé ntí mo sọ yìí bó ṣe rí gẹ́lẹ́ ni ẹ wọ́n dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan fún mi ní ọjọ́ náà ọ̀tọ̀ nígbésẹ̀ tèmi sọ fún ọ pé mo fẹ́ gbé ṣùgbọ́n gbà tó yá wọ́n sọ fún mi pé mo rò pé àwọn tí à ń sọ yìí bàbá tá à ń sọ yìí ara àwọn Yorùbá nation ló wà so torí ibi tèmi àti wọn ti sọ̀rọ̀ mo rí pé ara àwọn Yorùbá nation ni bàbá yìí wà so wọ́n lè sọ fún mi pé kí n ṣe dáwọ́ àwọn ìgbésẹ̀ nǹkankan tèmi fẹ́ gbé dúró bọ̀ mo rí wípé tẹ bá wò ó lọ tẹ bá wò ó bọ̀ ẹ rí pé n ta sọ orí ẹ̀ náà padà sí ẹ rí sí pé kò sí àní-àní ń bẹ̀ wọ́n ní bàbá ni Lágbájá ẹ ṣẹ̀ṣẹ̀ wá ń béèrè pé ṣé ọmọ ni ṣé wọ́n ń fọ ọmọ pé bàbá ni èmi àti mọ̀ pé kò ní burúburú kí bàbá wa dìde kó wá ní ẹjọ́ ó mà dọ́wọ́ ọmọ mi lọ́rùn olóyè Sunday Adéyẹmọ Igboho Osha ó ti padà sí ojú ọ̀nà torí pé iwájú ló máa ṣáájú tí ojúgun méjèèjì tó máa wà níwájú tí pàkọ́ máa wá tẹ̀lé Ọọ̀ni bàbá wa Babátúndé Àkàndé Ògúnwùsì Ọọ̀nìrìṣà òòṣà tí kìí ṣe gbákejì òòṣà olórí ayé tí kìí ṣe ọba ọpẹ́ lèmi máa dá lọ́wọ́ wọn nítorí pé tó bá jẹ́ pé àgbàlagbà míì ni bàbá yìí ó ṣeé ṣe kí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho má láǹfààní láti wọ àfínjọ́ yẹn ṣùgbọ́n tí bá ń sọ̀rọ̀ ẹ máa wò pé àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ ọba tó bá wọ̀ pè bí tí wọ́n ṣòro fún tó dúró tó gba gbogbo ẹ̀kọ́ tó yẹ kó gbà tí irú ọba bẹ́ẹ̀ bá máa hùwà ìwà ẹ̀ máa yàtọ̀ pátápátá àkọ́kọ́ ìwà tí ẹ rí tí bàbá wa Ọọ̀nìrìṣà gbé jáde níjọ́ yẹn ìwà pé ọmọ ilé ọlá ni mí ọmọ ọba làwọn káwọn tó dọba ẹ̀kọ́ àti ìṣe ìpèbí náà fi hàn níjọ́ yẹn above it all wọ́n wá fi ipò pé wọ́n fi ìwà pé èmi ni bàbá gbogbo ilẹ̀ Odùduwà káàkiri ayé èmi máa dúpẹ́ lọ́wọ́ wọn ni mo máa dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi pé kábíyèsí Ọọ̀nìrìṣà Babátúndé Ògúnwùsì Àkàndé Ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ tìrántìrán tọmọtọmọ wọn ò ní tán láéláé ńlẹ̀ Yorùbá láṣẹ Olódùmarè. àṣẹ. màá fẹ́ kí gbogbo wa ṣe kábíyèsí fún Ọọ̀nìrìṣà lẹ́kọ̀ọ́ kábíyèsí forí adé o. kábíyèsí àkọ́kọ́ tó bá jẹ́ pé àwọn tí mò ń wò yìí ni ọ̀rọ̀ tí olóyè Adéyẹmọ máa gbọ́ kú òǹbẹ̀ yẹn jọ yẹn ó ṣeé ṣe kí ẹnu olóyè Adéyẹmọ fún rẹ̀ má lè gba ọ̀rọ̀ kankan láti sọ ṣùgbọ́n despite gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn bàbá ti ṣe níṣe pé
ọmọ ẹni ò ní burúburú ká wá mọ́ ọmọ náà ká fà á lẹ́kùn lọ́wọ́ ká ní kó pàjẹ́. èmi àti yín ó yẹ ká rí nírí pé ní ọjọ́ yẹn àwọn ìbéèrè àti ọ̀rọ̀ tí olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà tó gbọ́ ń bẹ̀ yẹn tí èmi máa tún gbà á mọ̀ràn ni pé kó padà sílé kó ṣe ní pé tán bá tẹ̀yàn nífá kéèyàn lọ tún rẹ̀ tẹ̀. òótọ́ ọ̀rọ̀ tó máa fẹ́ dàbí pé ó máa fẹ́ rí bákan bákan lójú gbogbo àwọn èèyàn most especially Yorùbá nation. níbi tí ọ̀rọ̀ gbé dé bàbá wa onírìṣà ò ní bọ́ síta kó fọwọ́ lu àyà pé no mo gbé Yorùbá nation sórí. gbogbo ìgbésẹ̀ tí wọ́n bá máa gbé gẹ́gẹ́ bí bàbá kì í ṣe ìgbésẹ̀ tí gbogbo èèyàn máa mọ̀ ń pẹ́. àwọn ìgbésẹ̀ yẹn lèmi máa fẹ́ kí olóyè Adéyẹmọ Ìgbòho lákòókò yìí àti sáà yìí kó kọ́kọ́ wo àwọn tó máa ti ẹnu ẹ̀ jáde, àwọn ọ̀rọ̀ kó ṣe ọ̀rọ̀ kù sínú. gbogbo ọ̀rọ̀ kọ́ la kí máa ń sọ. wọ́n ní oyè kan wà lẹ́kọ̀ọ́ kì í ṣe oyè náà pàṣẹ, wọ́n ní akíṣíkù aláwòrò ẹ̀yọ̀, wọ́n á ní ẹ̀yọ̀ kì í jáde tán kó kú òǹlé, tádímú bá kú òǹlé aláwòrò á wà ńlé. òwe ni o, kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó ṣẹ́kù sínú, kó yé jáde tán. gbogbo ibi kọ́ Lágbára ti máa ń sọ̀rọ̀. béèyàn bá dẹ̀ lọ bẹ̀bẹ̀, àwọn olójú ọ̀rọ̀ tí èèyàn máa ń sọ ibi tí wọ́n bá ti lọ bẹ̀bẹ̀, èèyàn máa ń bẹ̀bẹ̀. tó bá ti bẹ̀bẹ̀ tó mọ̀ pé Olódùmarè ti dẹ́rọ̀ ní téèyàn bẹ̀bẹ̀ lé lórí àti ní téèyàn bá lọ bèrè téèyàn tọrọ ń bẹ̀, lèèyàn kàn máa wá fi sùúrù ṣiṣẹ́ tọ̀. nítorí pé ààyè tó wà yẹn kì í ṣe òun nìkan lóhùn o, ohùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó dẹ̀ wùn yìí kì í ṣe gbogbo wọn ló máa gbàdúrà pé kóun wà lórí ìdúró. bíi pé kó má sí ń bẹ̀ lára àwọn tó ń bá kọ̀wọ́ rìn, kó má yà yín lẹ́nu, lára àwọn tó ń bá kọ̀wọ́ rìn lè máa wò pé àṣé òun nìkan ni. ibi tó yẹ kí Sunday Adéyẹmọ fúnra rẹ̀ kó ti kó ẹnu níjàánu. Tápà sọ wípé ẹ̀gàn ṣókí ẹ̀gàn dokoa. wọ́n sọ pé ọ̀rọ̀ wọn bá ló yẹ fálágbára, torí tọ́rọ̀ bá pọ̀ jù fálágbára, alágbára á sọ òbótó. òbótó kẹ̀rẹ́ kì í tán lẹ̀, ọ̀rọ̀ máa ń tán, ṣùgbọ́n òbótó kì í tán. gbogbo àwọn ibi tó bá ń ṣe àbẹ̀wò sí nìsín kó ṣẹ́kù sínú. tó bá mọ̀ pé ọ̀rọ̀ máa gbé òun nú jù, ìdí nìyẹn téèyàn ṣe máa ń mú ní amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ sísọ alágbára. àwọn ààrẹ orílẹ̀-èdè, àwọn gómìnà, chairman local government, àwọn ọ̀tọ̀kùnlú, wọ́n máa ń nírú àwọn èèyàn bẹ́ẹ̀. wọ́n bá ń jáde lọ, wọ́n á kọ́kọ́ kọ gbogbo ètò tí wọ́n fẹ́ sọ lọ́hùn. eléyìí tí mo fẹ́ sọ yìí, àwọn ìgbìmọ̀ tó máa gbé yẹ̀wò, ṣé kí n sọ báyìí kí n má sọ báyìí. nítorí pé tá a bá ń sọ wípé kótọ́kótọ́ òun lajá máa lámi, omi yẹn mọ níwọ̀nba ni o. nítorí pé béèyàn bá gẹṣínú mi níjọ́ tí gbogbo wọn wà láàfin bàbá wa onírìṣà, èèyàn ò lè kọ́sẹ̀. nítorí pé ṣùṣùbù Adéyẹmọ kò ní tó fẹ́ ṣe fún ààrẹ ìṣọ̀kan Yorùbá. ṣùṣùbù Adéyẹmọ kò ní tó fẹ́ ṣe fún ẹni tó bá ń gbèrò pé kó ṣubú, torí pé ẹni yẹn ò lè jẹ́ Sunday. ó lè jọ Sunday ni, kò lè fi wá jọ Sunday. tó bá tún wá fi wá jọ Sunday, ìṣe ẹ̀ ò lè dàbí ti Sunday Adéyẹmọ. kó wò ó
pé ibi tí òun bá ń lọ ìwọ̀nba lọ̀rọ̀ àláwùjọ àwọn àgbààgbà ìwọ̀nba lọmọdé máa ń sọ̀rọ̀ ọmọ àwọn kan ti rí ọ̀yìn ayé wọ́n ti rí tọ̀run ìwọ̀nba aṣọ tó bá wà lọ́rùn pàká ní kí pàká polówó ẹ̀ mọ́ lẹ́yìn ìpàdé tí mo sọ tí mo rí pé ìpàdé yẹn ló bí ìrìn àjò tán rìn yìí ìmọ̀ràn yẹn àwọn kan lè máa pretend o ṣùgbọ́n mo ní àwọn èèyàn púpọ̀ tó jẹ́ pé òpó ni wọ́n tó ń bá mi sọ̀rọ̀ dáadáa mo rò pé mo padà jábọ̀ fún ẹ̀yin oníròyìn pé èmi àti bàbá Bánjí Akíntóyè pé wọ́n pè mí mo ní ṣùgbọ́n mi ò tí ì pè wọ́n padà láti jọ́ yẹn ìyẹn ni program tá a ṣe tí a tẹnumọ́ nígbà náà pé wá Ọ̀yọ́ tó lọ n tó yẹ kó ṣe ni kó gba Ilé-Ifẹ̀ lọ n ta lérò nìyẹn ta dẹ̀ rí pé ìgbésẹ̀ tó gbé sí nìyẹn pípè tí bàbá yẹn pè mí ẹ̀rù Ọlọ́run kọ́kọ́ bà mí nítọjọ́ orí ìgímú jìnnà sórí bí sọ́mọ̀ ṣe jìnnà sí ilẹ̀ bẹ́ẹ̀ ni bàbá yẹn ṣe jìnnà sí mi náà ní ipò bàbá yẹn tóbi jù mí lọ ká yọwọ́ ọ̀rọ̀ ọmọọba kúrò nínú ìrírí kò sí táwa ìtí rí ara bàbá yẹn lèmi fẹ́ kí Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà kó ti máa kẹ́kọ̀ọ́ tẹ́ bá wọ́ọ̀ṣù bàbá Bánjí Akíntóyè dáadáa ẹ máa rí pé bàbá kì í sọ̀rọ̀ jù wọ́n kàn máa sọ ìwọ̀nba ni wọ́n á dẹ̀ dákẹ́ Yorùbá sọ pé ahun kì í yọ tán nínú ìkọ́ ẹ̀ àwọn àgbàlagbà ni wọ́n wá bèèrè lọ́wọ́ àwọn pé kí ló dé tó kí n yọ tán nù pé ó tóun bá yọ tán ayé àmọ́ bí tóun lọ ìwọ̀nba orí àti apá àti ẹsẹ̀ òun tí wọ́n rí gan wọ́n ń gbìyànjú láti mú òun lọ́rùn so tóun ò bá kúkú wá yọ tán nù kọ́ òun tó wọn lè mọ bí tóun lọ kó lóyè Sunday Adéyẹmọ Ìgbòho kó fi ọ̀rọ̀ Ìjàpá kó fi ṣàríkọ́gbọ́n pé àwọn kì í yọ tán nínú ọkọ̀ ẹ̀ kò sí bí ìgbésẹ̀ lè tóbi tó kò lè yọ jáde tán nínú ọkọ̀ ẹ̀ ìmọ̀ràn ni o kò fàjà o màá fẹ́ ká àwọn tó súnmọ́ àwọn tó máa gbọ́ ètò yìí kán bá mi táàgì ẹ̀ kán táàgì àwọn tó súnmọ́ tó ní òótọ́ ni o tó ní òye láti lè gbà nímọ̀ràn pé no ìgbésẹ̀ báyìí tá a bá máa ṣe báyìí ẹ máa rí pé bá a ṣe máa ń ṣètò àká tó lè ṣètò kankan ǹgbà míì a máa kọ́kọ́ lọ láti lọ béèrè àkànsọ̀tà àwọn èèyàn àmọ́ ohun tá a fẹ́ sọ àmọ́ ohun tá a gbọ́dọ̀ sọ ṣẹ̀dẹ̀ rí pé láti ìgbà tá a ti ń bá bọ̀ wọn ò ta ká àbùkù sí wa rí wọn ò tá sèmi wọn ò tá sẹ́yìn tẹ́jọ́ lótú mi àfi ẹni tí orí bá ń ta nìkan ló máa sọ̀rọ̀ ló máa ní pé nǹkan sọ yẹn ò rí bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀rọ̀ èmi àtẹ̀yìntẹ́jẹ́ olóòtú mi kó tọ́pẹ́ ni irú kọ́mẹ̀ntì tó wá látọ̀dọ̀ ààrẹ almoruf yẹn ẹ rí pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí sí ó ti sọ ààrẹ ìṣọ̀kan Yorùbá àti ẹ̀yin oníwèé ìròyìn mi ẹ rí pé ó ti mú orúkọ tuntun míì wá fún wa ó ti fi hàn wípé Olódùmarè lọ́wọ́ sí ní tá à ń ṣe kò sí nǹkan kan tó ń sọ pé tó ń pè ní àṣeyọrí ìṣọ̀kan ju tó ṣẹlẹ̀ yìí lọ torí ẹ̀ náà gbogbo àwọn tó bá gbọ́ ètò yìí kàn pín títí tó máa fi dọ́dọ̀ bàbá Bánjí Akíntóyè ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà tó máa fi dé ọ̀dọ̀ Kóìkí fúnra rẹ̀ tó máa fi dọ́dọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀ mi ò ṣe léyìí nítorí pé bóyá nítorí bákan tìrí o mò ń ṣe nítorí pé ká tún ṣe yẹn kó lè pé kó dẹ̀ jẹ́ wípé àní kó mí tán kí kankan wá tún máa padà kó wá máa rùn lẹ̀ ìyẹn ẹ̀gbẹ́ kan èyí tó tún fara pẹ́ mo rò pé láì dènà pẹnu wọn ò nílò àti sọ fún ẹnikẹ́ni sí pé Ọọ̀ni ni bàbá gbogbo Yorùbá pẹ̀lú ìwọ̀nba tó ṣẹlẹ̀ yìí ẹ ti rí pé kò sí bàbá tó máa ń dájú ọmọ ẹ̀ délẹ̀
Ọ̀ọ̀ni fi hàn pé bàbá gbogbo Yorùbá lòun. Ìdí nìyẹn gbígbà tó tiẹ̀ kọ́kọ́ gbà láti lè jókòó bá olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ̀rọ̀, láti lè fojú fo gbogbo àwọn tó ti ṣẹlẹ̀ lánàá. Ẹ sọ pé ọmọ wa ni. Tèmi dẹ̀ gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n bá bàbá sọ ńjọ́ yẹn, àmọ́ gbàgbọ́ pé lágbára Olódùmarè Ọlọ́run máa fún wọn ní kápá láti ṣe, torí pé ìdùnnú gbogbo wa ni. Kò sí ẹni tí ó máa wà tó jẹ́ pé tí ìrìn tá à ń rìn yìí, tí ìrìn àjò èèyàn bá ti wà restricted, onítọ̀hún bí ìgbà tó pé ààbò ayé ló ń gbé ni o. Ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe tí bàbá bá rí sọ, tán bá bàbá wa ààrẹ orílẹ̀-èdè aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ president wa ní àsìkò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ yìí sọ̀rọ̀, àmọ́ mọ̀ pé ààrẹ ò ní kọ̀rọ̀ sí bàbá lẹ́nu. So tí bàbá bá lè rí wọn bá sọ̀rọ̀ gbogbo ibi tó bá kù sí pátápátá, kí bàbá jọ kán bá wa ṣe níbi tí èjì bá bọ́jọ́ ibẹ̀ ló máa pa sí. Gbogbo tán bá lè bá ààrẹ sọ kí orúkọ Adéyẹmọ kó jáde pátápátá kúrò nínú ẹ̀sùn ọ̀daràn, pé ẹ̀sùn ọ̀daràn ni ẹ̀sùn tán fi kan ẹ̀, kán yọ orúkọ ẹ̀ kó ń bẹ pátápátá. Àwọn tó sì jẹ́ nǹkan ọ̀ní ẹ̀ jẹ́ pé ìjọba ti gbẹ́sẹ̀ lé, kán bá wa mọ bọ́n ṣe máa ṣìpẹ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwa ń bẹ̀ wọ́n ni, à ń fi orúkọ orí ìtẹ́ bàbá ńlá wọn tán wà, orúkọ Odùduwà a fi ń bẹ̀ wọ́n ni pé gbogbo ọ̀nà tán bá máa gbé gbà tí gbogbo ohun ní wọ́n ti gbẹ́sẹ̀ lé, àwọn àkáǹtì tó gbẹ́sẹ̀ lé tó máa fi padà sọ́wọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Èyí tó bá wá ṣeé ṣe lórí ètò ààbò, tó bá jẹ́ pé ìjọba máa kó gbogbo àwọn ẹgbẹ́ kan táwọn ẹgbẹ́ yẹn náà ní àwọn ọmọ ogun papọ̀ pẹ̀lú wọn, tọ́jọ́ máa ní àjọṣepọ̀ tásọyé máa wà ní, so be it. Nítorí pé ẹgbẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá, mo dẹ̀ rò pé kò sẹ́gbẹ́ tó wà nílẹ̀ Yorùbá tí ò láwọn ọmọ ogun tiẹ̀, wọ́n kàn lè pọ̀ jura wọn lọ ni. Torí pé èmi kì í parọ́, níwọ̀n bá tiẹ̀ gẹ́gẹ́ bí akọni láàyè tiẹ̀ ó gbìyànjú. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ àwọn akọni kan náà tún wà tí wọn ò fojú hàn síta, tán kì í ṣakọ tí ìṣẹ̀dá tí wọn ò kì í ṣaláriwo gèè, ló dẹ̀ jẹ́ pé akọni ni wọ́n ń jà fúnlẹ̀ Yorùbá ní gbogbo ìgbà. Ọ̀nà tó bá ṣe máa jọ ṣe àjọṣepọ̀ tí ìṣọ̀kan yẹn máa wà nísìnyí, kí wọ́n máa sì kí oníkálukú gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ kọ̀ọ̀kan kó oníkálukú wà neutral, kẹ́nìkan má pọ̀n sórí ọba kan jù kan lọ. Ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá, tá a bá rí ibi tó bá kù díẹ̀ ká tó sí, a máa bẹ Olódùmarè níwọ̀n ìgbà tá a bá ti gba àyàndá lọ́wọ́ àwọn àgbàlagbà, àbá àwọn tí ọ̀rọ̀ ẹ̀ bá kàn, àbá wọn sọ̀rọ̀, kì í ṣe nísọ̀tà àbùkù, ṣùgbọ́n ní sọ pé kàlàáfíà kó lè wà nílẹ̀ Yorùbá, ká lè wà níṣọ̀kan, kí ó má wá jẹ́ wípé ọmọ àjòjì ló máa fi gbá máa gún wa lórílẹ̀ bàbá wa. Èmi tí mo tún fẹ́ fi kún ni pé ká kọ́kọ́ gbé ojú kúrò lára Fúlàní nìkan. Ó ní kí lẹ ti máa ń pè, kí la lè pè ní Yorùbá, ìpàdé alájọṣepapọ̀ tí wọ́n ń pè ní Zoom. Ìkan wà lọ́wọ́ mi tó jẹ́ pé àwọn Igbo Biafra wọ́n ṣe Zoom yẹn. Ó kọ tí wọ́n pè àwa Yorùbá ni wípé wọ́n ní ẹni ègún ni wá, pé ẹni ìfibú ni wá. Gbogbo àwọn ṣọ́ọ̀ṣì Yorùbá tó wà ní ilẹ̀ Igbo, káwọn èèyàn àwọn máa lọ bẹ̀ mọ́, kan ní kan sọ fún wọn pé káwọn ẹ̀yà Yorùbá yẹn kan kó ṣọ́ọ̀ṣì wọn kó àwọn nǹkan wọn kúrò, torí pé wọ́n ní Yorùbá is a curse. Yorùbá is a curse. There's nothing they can do and succeed. Ṣùgbọ́n ó yẹ ká fèsì sí fọ́nrán náà nígbà yẹn, àwọn àgbààgbà kan ní pé ká filẹ̀, fọ́nrán náà wà lọ́wọ́ mi. Ìmọ̀ràn tèmi fẹ́ gbà ni pé kó lóyè Adéyẹmọ kọ́kọ́ gbé ọkàn kúrò lórí Fúlàní nìkan. Káyé máa sọ fún àwọn bàbá wa yẹn pé Fúlàní nìkan kọ́ ni ìṣòro tí Yorùbá ní o.
ṣebí Fúlàní àwọn abúlé náà ń wọ̀ àwọn Yíbò ń sìn tá a bá ṣọ́ra tó máa bẹ̀rẹ̀ rògbòdìyàn wọn àárín sítì wa àwọn sítì wa gangan ní táwọn Yíbò ní interest sí. ká má wàá dìtẹ̀ àwọn ẹranko kínkín ká sọ pé Fúlàní nìkan tó pé ìgbà tó bá gbé Fúlàní là ń kọjú ìjà mọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ Yíbò máa wá gba ọ̀nà bòmí yọ sí wa. àwọn ohun tó yẹ ká mójútó ni ẹ ibi tó yẹ kí Yorùbá ti wà ní ìṣọ̀kan ni ẹ ibi tó yẹ kí Yorùbá ti wà ní ìrẹ́pọ̀ ni ẹ àìsí ní ìrẹ́pọ̀ àwọn tó wà ní Ìgbómìnà nílọrin òun ni wàhálà tó dé bá wọn sìn nígbà táwọn ìhà kan bá ti ń kó Fúlàní sí abúlé tiwọn torí owó tó ń rí nígbà táwọn kan bá sọ pé àná kò lè sí wàhálà tó gba Fúlàní jọ sọ́dọ̀ wọn nítorí owó tó ń rí nígbà tí wàhálà ẹ̀ délẹ̀ ń sìn ó dàbí ẹni tí aráalé tó ń jẹ kòkòrò ni táwọn èèyàn ò ti sọ fún wọn ẹ rí i pé òun rẹ ò jẹ́ kó àwọn èèyàn sùn Gómìnà ń sìn àwọn abúlé míì ti tú kí ló dé fà á nítorí pé wọn ò sí ní ìrẹ́pọ̀ wọn ò sí ní ìṣọ̀kan majority of them ti sọra wọn di ẹrú emir ìlú Ìlọrin wọn ò ríra wọn nírí bí ọba aládé gbogbo wọn náà ní àṣẹ àti ẹ̀tọ́ sí gómìnà ìpínlẹ̀ Kwara ṣùgbọ́n nígbà tó bá fẹ́ rí gómìnà tó yẹ pé wọ́n ṣẹ̀ lọ ń sá lọ bá emir ṣe rí pé ká ní ìmọ̀ wọn ṣe yọkan ni tí wọ́n sọ pé ìgbómìnà là wá o ọba Yorùbá ni wá o aládé ni wá o ok chairman wa rèé o tí wọ́n ní ohun kan náà irú tó ń ṣẹlẹ̀ yìí àwọn àti mọ̀nà tó máa gbé gbà òun ni àwọn tó ń ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n níwọ̀n ìgbà tọ́lọ́run ti dóòlà eléyìí títí láéláé ni onírìṣà máa wà wọn ní fìgbà kan má sí ń bẹ̀ wọ́n máa níyì títí dọjọ́ alẹ́ ni ṣùgbọ́n nǹkan tí èmi fẹ́ kó yé yín ni wípé mo gbàgbọ́ tí bàbá fi lè fún wọn ní audience tó pọ̀ tó yẹn wọ́n rí wípé ọ̀rọ̀ yẹn ti tán tí ọ̀rọ̀ yẹn bá dẹ̀ fi tán bẹ́ẹ̀ yẹn mo gbàgbọ́ wípé rògbòdìyàn lágbolé àwọn lọ́balọ́ba náà bí eré pé yẹn náà ṣe máa ṣe kí ni bó ṣe máa rodò tó máa lọ mú mi ní tí eléyìí bá ti lo odò tó lọ mú mi àrí wípé ilẹ̀ Yorùbá ìwọ̀nba díẹ̀ lókè ìṣòro tá máa ní nítorí pé tí ìrẹ́pọ̀ bá ti wà láàrin olórí àtẹlẹ́mù ẹ máa rí wípé àwọn tí wọ́n ń fún wa ní wàhálà tá a pè ní Fúlàní àwọn tó ń fún wa ní wàhálà tá a pè ní esmei àwọn tó ń fún wa ní wàhálà tá a lè fẹ́ sọ pé àwọn elédè míì tó ń mú wa sọjú yẹn ẹ̀rù máa bà wọ́n àwọn tó wù wọ́n ṣẹyọ kan yìí tẹ́ bá ní pé kẹ́kọ̀ọ́ lù wọ́n máa ṣòro túká bọ̀tún sí wọ́n rí pé nísìnyí wọ́n rí pé òun wa kò ṣẹyọ kan ó pín yẹlẹyẹlẹ ìdí nìyẹn tó ń fún wọn ní ààyè láti máa rí ọ̀rọ̀ sọ sí Yorùbá nìyẹn lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àwòrò ṣàṣà Ilé Ifẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbà àjòyè mo dúpẹ́ tá a lè dá ọpẹ́ yẹn tán pé wọ́n tiẹ̀ lè gbà gẹ́gẹ́ bí bàbá pé kọ́rọ̀ yẹn tán ká tún ṣe pé àwọn àṣẹ àwọn nǹkan kan láti lè jẹ́ kí gbogbo nǹkan tí ó wà nílẹ̀ kó lè tán pátápátá a dúpẹ́ lọ́wọ́ lórúkọ ìṣọ̀kan Yorùbá àwa dúpẹ́ lọ́wọ́ wọn ipa ò ní kú wọn o ṣùgbọ́n ètò tá a ṣe yìí gbogbo àwọn tó bá ń gbọ́ kán bá wa pín kó dé ọ̀dọ̀ bàbá Bánjí Akíntóyè kó dé ọ̀dọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà fúnra rẹ̀ àti Prophet Ológun àwọn èèyàn tán lè bá sọ̀rọ̀ tán bá gbọ́ àwọn ọ̀rọ̀ yìí kán túbọ̀ bá a fi ṣe watchword fún olóyè àwọn olówó tá a máa gbé fún o ṣùgbọ́n ìmọ̀ràn tá a lè fún ni àbọ̀mí ni olótù. onílẹ̀ ti gbọ́ látẹnu ààrẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá lágbàáyé ọmọọba Abdulateef Adékúnlé Adégoróyè Òyí wọ́n ti gba olóyè Sunday Igboho ní ìmọ̀ràn àtàtà ìfáwù ìsàngó gbóhùn kò mọ́ra torí pé ẹ̀mí àtàràbà Akíntó ní Ṣàngó
àràbà kankan yìí ń já orúkọ àwọn ìpín jẹ ni. àràbà yá orúkọ jẹ ni. àràbà tèmi igi tí wà. igi àràbà ní ti yín ok kò ń ṣe àràbà elédì. wọ́n ní igi àràbà ní tàwọn because táwọn ifá ń gbọ́ àràbà máa wọ pé àràbà yóò gbowó àràbà gbowó wọ́n ní igi àràbà ní tàwọn. àràbà gbowó bí kájà àmọ̀là o. àmọ̀là náà mọ̀ jẹ àtẹwédú ká tó máa lọ ààrẹ ẹ bá sọ nọ́mbà yín fáwọn èèyàn. nọ́mbà tí wọ́n lè pe ààrẹ sí 081 46 66 0288. ẹ bá pẹ́lẹ́ kan sí. 081 46 66 0288. ẹ gbà mí láyè láti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn méjì kan coordinator Yorùbá Nation Òkè Ògùn pé wọ́n ṣe o bàbá wa yìí láti Japan gbogbo gbà náà máa ń pè mí wọ́n dẹ̀ máa ń appreciate gbogbo nǹkan tá à ń ṣe gbogbo ẹgbẹ́ ìṣọ̀kan Yorùbá dúpẹ́ lọ́wọ́ wọn pé gbogbo àwọn tó ń ṣàdúrà fún mi pátápátá ibi ò ní padà kọ́gun sọ́dọ̀ àwọn ọmọ tiwọn náà àwọn tó dẹ̀ ń gbé wa ṣépè náà bí ẹni tó bá dẹ́rú eru máa padà tọ̀ lẹ́yìn ni nítorí bá béèrè náà máa rí bó ṣe jẹ́ nìyẹn olóòtú. àrèjù bẹ́ẹ̀ lọ ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀. níta tó ní ká tó mú wá sí etí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà rèé nípa ọ̀rọ̀ Sunday Igboho Osha àti Aláàfin Ọ̀yọ́ òun náà lẹ ti gbọ́ lẹ́nu àwọn àgbà ìṣọ̀kan Yorùbá gbogbo bí wọ́n ṣe yànnàná ọ̀rọ̀ náà lẹ ti gbọ́n ẹ wo ọ̀rọ̀ yóò jù báyìí lọ lénìí bó bá tó ṣe ń lọ àtòjẹ́ kẹ́ ẹ máa gbọ́ fáǹfààní ẹ̀yin tẹ́ tí subscribe sórí ètò wa ó ní kinní kan bí aago báyìí táwọn olóyìnbó ń pè ní notification bell ẹ bá wa mọ́wọ́ yín tẹ̀ lágbára Ọlọ́run Elédùmarè bẹ́ẹ̀ sì ń tẹ̀ ẹ̀yin náà fọwọ́ yín sí rere ó ní kinní kan bí aago báyìí kẹ́ ẹ tẹ̀ kẹ́ on notification bell yín sílẹ̀ kẹ́ lè mọ ìjàǹfààní bá tó ṣe mú fúnra wa fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ ṣí ẹ fọ́nrán yìí ẹ jẹ́ kó kan nílé kó kàn àlejò kó kọ ọkùnrin kó kọ obìnrin ẹ wo àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó ń rí ire lójú ọlá ń rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dìgbà.